ọ̀yá ẹ má ti lọ ẹ jẹ́ àjọ wo fídíò yìí ẹ jẹ́ àjọ wò ó ẹ̀yin náà wò. a kà ní òsìkà pé olóòlù nìbàdàn pé eléégún wọn ló fẹ́ jáde kábíyèsí bàbá Olúbàdàn tó wáyé pé bá a ṣe gbọ́ nínú níùsì ní rédíò station tá a ti gbọ́ tó wáyé pé bẹ́ẹ̀ lórí abáṣiníkà tún wòye sí lẹ́gbẹ̀ẹ́ mi wípé olóòlù fẹ́ jáde lọ́jọ́ báyìí báyìí pé torí náà gbogbo obìnrin kí wọ́n má jáde o ní ya 2026 pé gbogbo ẹni tó bá sì jáde ẹnìkan kan má ṣe fídíò olóòlù o pé ẹ má rìkọ́dù ẹ má ya píktọ̀ rẹ o pé bàbá wa Olúbàdàn ní òsì sọ wípé ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀ tó lóòlù bá fẹ́ jáde gẹ́gẹ́ bí ẹ̀sìn títí ẹ̀ àti ìlànà rẹ̀ kò túmọ̀ wípé ká fi create inconvenience fẹ́lómi nínú ayé ẹ bá fún wọn nímọ̀ràn pé tó bá yẹ pé dandan ni pé tó bá ti jáde anybody ò gbọdọ̀ rí wọn ò ṣe lọ́nu gbọ́kàn kọ́ lọ jáde mbẹ́ kó lóye wákàtí tó fẹ́ lò ó rìn kiri nínú gbọ́nbẹ́ òun àtàwọn èèyàn rẹ̀ kẹ́lẹ̀ jọ jó mbẹ́ kẹ́lẹ̀ ra wọn lẹ́gbàá mbẹ́ kẹ́sì àyọ̀ tẹ́fẹ́ sí mbẹ́ kẹ́sì parí ọdún wọn sínú gbó yẹn kẹ́mọ́ bá fara ní aráàlú kò bá bẹ́tà so nísìnyí tẹ́nìkan bá ń travel lọ tó wọn mọ̀ pé wọn ló lólùkẹ́ fẹ́ jáde àbí ìlú Ìbàdàn ti dóko ni ìlú Ìbàdàn mọ́ ni Ìbàdàn ní Áfíríkà wọ́n mọ̀ Ìbàdàn ní Nàìjíríà wọ́n mọ̀ Ìbàdàn ní South West wọ́n mọ̀ ìlú tó tóbi ní Ìbàdàn Ìbàdàn ṣe wá di ìlú tí wọ́n ti máa sọ wípé àwọn èèyàn gbọ́dọ̀ jáde pé eléégún kan fẹ́ jáde ẹ dákun ẹ má jẹ́ kí wọ́n create problem sínú ìlú yẹn ìlú ìfọ̀kànbalẹ̀ ní ìlú Ìbàdàn ìlú àwọn àfáàsì ní ìlú Ìbàdàn ìlú àwọn ẹlẹ́sìn àwọn tẹ́ gbàgbọ́ yé tí kìí ṣe ẹ̀sìn jẹ̀bùjẹ̀bù lọ́jọ́ láíláí ní Ìbàdàn tí ń jẹ́ lu mímọ́ ẹ dákun bàbá wa Olúbàdàn bàbá wa Tinubu ẹ bá yájú sọ̀rọ̀ yẹn o torí bẹ́ẹ̀ nìkan bá wà lórí ìrìn àjò tó wọ̀n mọ̀ Ìbàdàn sẹ́ńtà ni láti kọjá sọ́pọ̀lọpọ̀ ìlú nínú ayé tẹ́lẹ̀ kọ́kàn á máa kọjá lọ́nà tọ́ọ̀bù àbí kíní kan àbí ń wọkọ̀ lọ́bì kan mọ́tò jálẹ̀ níbi kan fẹ́ wọ mọ́tò mi kẹwà lónà òlù ti dé o ṣẹ́wà pa obìnrin tí ń lọ tó wọ̀n mọ́ kankan ni ẹ̀sìn tí wọ́n fẹ́ tẹ́lẹ̀ kan ọ̀gbọ́dọ̀ rí wọn yẹn ẹ jẹ́ kẹ́ni wọ́n lọ sí nínú gbọ́ níbi tẹ́lẹ̀ kò tí nílé débẹ̀ àìmọye nǹkan làwọn yẹn máa ń ṣe àwọn yẹn máa ń gbẹ́bọ ẹni tí ń gbẹ́bọ oníbẹ̀kẹ́ rí òun àbí wọ́n gbé ní kọ̀rọ̀ ẹnì kan sọ pé kí ẹni tí ń ṣe ìṣẹ̀sí ọmọ ṣẹ̀sìn rẹ̀ àlélẹ́ra wa kò láyé àti ìjọba wa ń bẹ̀ àmọ́ ẹ má fi ẹ̀sìn tẹnìkan ní aráàlú lára tí wọ́n á dẹ́rù bà mí torí bàbá wa Lámídì náà pè yín ọlọ́run kó bá wa sọ yín kó bá wa wà pẹ̀lú yín ẹ dákun ẹ bá wa kíyè sọ̀rọ̀ yẹn dáadáa kó má bàa jẹ́ ọ̀rọ̀ tí ó dà lúrú ẹ dákun bàbá wa Olúbàdàn ọlọ́ba wa kíyè sí o ẹ bá wòye sọ̀rọ̀ yẹn dáadáa kó má bàa create problem ìlú pọ̀ nínú ayé tí wọ́n ti ń gbégún wọ́n ń gbégún lóríṣiríṣi ìlú wọ́n ń gbé láwọn environment wa yìí náà àti bí ìgbà táà rí ni wọ́n ń gbégún ṣùgbọ́n bí wọ́n ṣe ń gbé kálukú wọn ń ṣe tiwọn aráàlú náà ń ṣe tiwọn kẹwàá torí pé fẹ́ gbégún kẹwàá ní obìnrin ò gbọdọ̀ jáde tóbìnrin bá fẹ́ rọbí ńkọ́ tó ìjẹ́ pé jòwó lé hospital jẹ́ fẹ́ gbé lọ eré àbí tó lóòlù ń gbà kọjá ni ṣé kóbìnrin yóò kú sórí ìrọbí ni káàrọ̀ pé Mr. olóòlù wọn ń kọjá tó obìnrin tó fẹ́ rọbí ẹ̀ gbọdọ̀ gbé lọ hospital àbí kí ni ìtumọ̀ tí ó ní ẹ bá pẹ́ bá wa kíyèsí bẹ́ẹ̀ dáadáa kọ́ balẹ̀ kí ọlá kó sàmójútó ẹnì kọ̀ọ̀kan wa. ó ta social media àtúntìdé o níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o ó kárí ayé. ó ta social media ilé-iṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding birthday funeral coronation anniversary concert product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀ professional camera wa mú sánsan lightning wa mọ́lẹ̀ kedere sound wa já tòròtò drone camera wa wúni lórí editing wa ò lẹ́gbẹ́ finishing wa kọjá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà yáǹgù lóríṣiríṣi. kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. ẹ pè wá sójú òpó 07063291779. iléeṣẹ́ wa wà ní nọ́mbà 13 Ọlágòkè Àkànó street Àbáyọ̀mí Ìwó road Ìbàdàn. ó ta social media níbikíbi.